Hi everyone, welcome to my channel. So a fẹ́ mọ̀ bàbá, ǹjẹ́ ẹ máa ń pe ọ̀gẹ̀dẹ̀ sí àwọn nǹkan yín ni kó tó ṣiṣẹ́ ni àbí téèyàn bá ṣáà ti mú kó lò ó? Èyí tó bá jẹ mọ́ ni, èyí téèyàn bá dúró báyìí tó dúró báyìí tí máa ń ṣe tó bá jẹ mọ́ pípé á pè. Téèyàn bá ti mú lò yóò máa rí bẹ́ẹ̀ á ti júbà lọ́wọ́ àwọn ayé yóò sì máa dúró dáa. Bàbá ǹjẹ́ ẹ lè fún wa ní àpẹẹrẹ àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn sà? Ọ̀gẹ̀dẹ̀ tẹ́ máa ń pa sí eléyìí tó bá ṣe é pè ní o, eléyìí tó bá ṣe é pè má pè sà. Kẹ́ ẹ fún wa ní àpẹẹrẹ bẹ́ẹ̀ ṣe máa ń pè. Téèyàn bá jíyàn gbé téèyàn bá jí gbé tí mi ò tí ì pa, tí wọ́n bá wí fún mi tí mo bá ra sọ̀rọ̀ tí mo bá tẹ fásì, mo bá ti tẹ sáǹsì tí mo bá ń pè àṣìyànyàn ni ọmọ alápò dẹ àṣìyànyàn ọmọ ọlọ́fà bàbá ṣìyànyàn ọmọ olórùka òjé tó ọba délé iṣẹ́ mi fọlọ́kùn ṣẹ̀rí adé ọlẹ́nìkan àmì sọnù orí ìdí ìsùn ìdí wo ọmọ kékeré tata abojú kó lójú oorun àtọ̀sán àtòru òkúlé lójú oorun àmúsùn agbórùdàgbà agbórùdò lọ́rẹ̀ gbórùdì lágbájá olé mi mọ̀ ń perí ọ̀kẹ́ mọ́kẹ́rẹ́ ní ìsàwọ̀ òde ẹ̀gbá láké ẹ̀yọ́ fínlẹ̀ fèkè ní ìsàwọ̀ òde ẹ̀gbá mọ́dù àárọ̀ òde ẹ̀gbá mọ́dù ọ̀yà sọ para kọ́ń lára ó dífá fún òrìṣà gbogbo tí sàrẹ̀ mẹ́lẹ́mí ọmọ kọ́ ẹ̀sán ẹni tó sọnù ìyá àdá akọ rẹ̀ pé ó kó ẹ̀wù kọ́ máa bọ̀ àánú ilé yóò sì wà. Bí wọ́n bá ti mú àti wọ́n bá ń lò wọ́n fẹ́ẹ̀ tí mo ti ṣe bíi méje ó tiẹ̀ tó mẹ́wàá wọ́n sì yọ sọ́lẹ̀ pé wọ́n máa lọ́njẹ́ wọn lù sí wọ́n máa lọ́ wọn ò ní pa ó yọ wálé tí wọn bá tí ì pa ó kì í ṣe pé wọ́n á pa kí n pé wọ́n jí o. tó bá ṣe pé wọ́n ń ṣàṣìyàn ni àwọn sèfánà sí àwọn apègèdè sí tí wọ́n bá ń ṣàṣìyàn sí. Ẹ jọ̀ọ́ a rí pé láyé tá a wà yìí àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan fẹ́ máa ba ìṣẹ̀ṣe jẹ́ bíi pé nǹkan tẹ́ ẹ ṣe sí bíbá yìí ń sìn àmọ́ iye tẹ́ máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n àwọn ọ̀dọ́ kan ti wà tó yẹ pé owó ńláńlá ni wọ́n máa ń gbà lọ́wọ́ èèyàn. Ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí bàbá láti ṣoògùn? àwa ṣe jìbìtì ní ẹ̀ ń pè yàn pé kí wọ́n ẹni tí ń bá ní tí ń máa ń pẹ̀ tàbí mo ní owó kùnrin kìíní èmi ò mọ̀ ṣùgbọ́n kọ́ dáa fún yàn mọ̀ mọ̀ kó láyè padà mọ̀ mọ̀. Ẹ ṣé bàbá. Ǹjẹ́ wá láwọn kan míì tí ẹ fẹ́ sọ nípa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí bóyá ó ní kankan tẹkàn wò pé ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá tó ń bọ̀ kán máa jàǹfààní ẹ̀ láti ọ̀dọ̀ yín bàbá bóyá ó ní àwọn ọ̀rọ̀ kankan tẹkàn fẹ́ sọ bóyá ó ní àwọn ìgbìyànjú bíi pé bóyá nǹkan tó yẹ pé èèyàn lè ṣe fúnra ẹ̀ gan bóyá nǹkan ń ṣẹlẹ̀ báyìí àbáwọn ẹ mọ̀. péyàn wà rọ́nà lọ. Ṣe mọ̀ pé bàbá ẹni mi wà tó yẹ pé bóyá bó ṣe ń gbé ìgbésí ayé ẹ̀ ni ò dáa bóyá tó bá fẹ́ sùn bóyá ó níbi tí ó yẹ kó forí sí tí ẹ mọ̀ àwọn kankan bẹ́ẹ̀ yẹn tó yẹ pé nǹkan bí àgbà tẹ́ ti mọ̀ láti ilẹ̀ wá láyé ọjọ́ òun. àwa máa bá mu. bí nǹkan èèwọ̀ tó ń jẹ́ kárí èèyàn lọ wájú. táyé ọba fẹ́ lọ wájú. oríṣiríṣi nǹkan. a sì wẹ gbóòrí rẹ̀ a wà fi ọ̀sẹ̀ lè láà máa pè é tá a bá pè tán tá a fọ orí rẹ̀ nù tán a fún para tí ìpara tí ayé rẹ̀ bọ́ dédé yóò sì máa rí sí ọ̀nà òsì fún. Ṣé bàbá so iṣẹ́ yín wà nínú iṣẹ́ pé kán báyàn ṣe nǹkan tí ọ̀nà èèyàn bá lọ wájú àbí èèyàn fẹ́ fawọ́ sí nǹkan ọwọ́ èèyàn ò tó. yóò tó bàbá bá sí. So kí ni ẹ lè fún àwọn èèyàn nímọ̀ràn nípa àwọn nǹkan èèwọ̀ téèyàn gbọ́dọ̀ máa ṣe tó lè da ìrìn àjò èèyàn rú? ẹ tí ń bá ń lu jìbìtì kò dáa ẹ tí ń bá ń gba owó òdì kò dáa wàhálà ní fún
ṣùgbọ́n lẹ́yìn èèyàn tí ó bá dáa fún èèyàn tó bá ṣe pé èèyàn lọ dọ́ọ̀lì a máa ṣe nǹkan sí tí ó kò déédéé torí oríṣiríṣi bá ń lọ tọ́pọ̀ ìta bá sì dọ́ọ̀lì wọ́n mọ̀ kú mbẹ́ tó bá ṣe pé èèyàn burú bá ní tí ò yọjú síyàn níbi ọgọ́sí náà ní ọgọ́sí láwa máa pọ̀fọ̀ fún àpò ní gbinrin ọ̀la gbinrin ọmọ owó ní rẹ́yìn ẹni tí ń lù kí n rẹ́yìn ọ̀tá mi yìí o òní gìrì ọ̀la gìrì ọ̀nà ní rẹ́yìn ẹni tí ń tọ́ kí n rẹ́yìn ọ̀tá mi òní gbẹ́bọ́jẹ́ ọ̀la gbẹ́bọ́jẹ́ èso ọ̀dàrà ní rẹ́yìn ẹni tí ń gbẹ́bọ́ fún ẹsẹ̀ rí ẹ̀ǹtìn tí ń ṣe kínní ní ẹ̀ǹtìn gbogbo tó bá ṣe síyàn yóò wá dà lé lórí. ó dá bàbá ẹ jọ bàbá ǹjẹ́ ẹ̀yin náà máa ń ṣe ètùtù bí àwọn babaláwo ṣe ń ṣe ètùtù bí ẹbọ. ẹbọ kọ́ a máa gbé nǹkan fáwọn àjẹsẹ́ ẹ̀rí kínní lẹ̀ a máa gbé fún wọn tá a gbé fún wọn pé torí inú gbogbo sẹ́tà wa ń ṣe èpo àwọn náà lọ̀gá kì í ṣe pé kéèyàn wọ ẹgbẹ́ máa lẹ omi ìwọ ẹgbẹ́ ṣùgbọ́n oògùn mo kọ̀ dáadáa tó sì dáa gbà béèyàn ọba rọ́mọ bí tó bá ti pé ọlọ́run ti pé yóò bímọ o torí pé ọlọ́run ní í ṣe tó bá lọ́dọ̀ mi yóò bímọ. àwọn tíṣà tí wọ́n ti fẹ̀yìn ẹ̀tì wọ́n wọ́ ọmọdé ìbẹ̀ ọlọ́run pé wọ́n rí láti Òṣogbo ó yìí ti bì wọ́n ti fẹ̀yìn wọn tí ojú wọn ọ̀rọ̀ ọmọ bí o ọlọ́run sì ṣe bámbá ni ogun àrùn gbogbo àrùn tí máa ń ṣèyàn bí yọ̀díyọ̀dí bá dé tíde èèyàn yọba ìwọ̀n ṣe èyí sì dúró déédéé bókó ọba ni wọ́n ṣe kẹ́ni tó bá ti kó tí òkú látọ̀run ni o tó bá ti pé òkú bí wọ́n bá gbá yẹn dì tí wọ́n bá gbókó ń di nǹkan dà padà. bàbá ẹ jọ̀ọ́ a fẹ́ kí àwọn because nǹkan táwa ṣe ń béèrè dáadáa ni pé fídíò yín tá a bá ti gbé síta táwọn èèyàn bá gbọ́ yín ló máa fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹ jẹ́ wá bàbá yìí lọ àwọn mídíà lè sọ pé kàn rán wa wá sí ọ̀dọ̀ yín so ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé agbègbè tẹ́ ẹ̀ ń gbé yìí ìlú tẹ́ ẹ wà yìí. ṣe ìlú bíi ọ̀gàǹgà pégbà ni ọ̀gàǹgà lẹ́yìn bíi pégbà ìgbẹ́dẹ náà ni ààrẹ ẹdẹ ni torí ilé pégbà náwó àrẹ́dàbọ̀ ti ọjà kódà kíní tí wọ́n fẹ́ ṣe ti múlẹ̀ mi ó ti múlẹ̀ mi tẹ́lẹ̀ àwọn ọmọ gba òkè àwọn ọmọ gbalẹ̀. so bàbá ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ Yorùbá àmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé. ìmọ̀ràn kọ́dà ni kọ́dà náà là ní fáwọn Yorùbá nígbò sí pé béèyàn bá bẹ̀ mí pé lọ́ọ́ pa yẹn mọ̀ á pa ṣùgbọ́n tó bá ní gbàlà ń gbàlà. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Láìsí Ayọ̀fẹ́ baálẹ̀ pégbà ọ̀gàǹgà ìbẹ̀dẹ̀ náà ni ìbẹ̀dẹ̀. gbogbo èèyàn kọ́ ló mọ ibẹ̀ yẹn ni tẹ́ bá ti pé fi owó dé ẹ̀dẹ̀ yẹn sí ó máa yé wọn. ọkọ̀ owó dé ẹ ṣeun so bàbá ṣé ẹjọ́ sọmọ yín ni máa yìí. ọmọ mi ni. ok àwa ń wọ ẹni tẹ́ pé tá a bá fẹ́ pè gbọ́sàrí pé àwọn ló gbé fóònù 100 lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. àwọn nọ́mbà yín lè máa fún wa náà ṣùgbọ́n mo máa fẹ́ gba nọ́mbà ọmọ yín tí. ọmọ mi lè ti ń sọ̀rọ̀ náà ń wọ̀dà. náà tó bá ń ṣiṣẹ́ ẹ mọ̀ pé àwọn sì yọ̀ ǹkan sí ní fóònù kò ń ṣe ní tẹléwédé tá a bá fẹ́ pè sórí fóònù. ẹ fún nọ́mbà. ó yá ẹ jẹ́ kí bàbá kọ́kọ́ fi nọ́mbà wọn lẹ̀ a máa gba ilé lẹ́yìn àti à ń fi nọ́mbà sórí ètò àwọn alákànfẹ́ gbà sọ́wọ́ ẹni tó bá nídìí wọn àmọ́ bá ṣe máa jẹ́ kán rí bàbá so. pè fún wọn. ok ṣé bàbá ní fóònù nọ́mbà tí a lè pè wọ́n sí. bàbá ò ní fóònù nọ́mbà tí a lè pè wọ́n sí. mo ní nẹ́tọ̀ kò dé ìgbà. nígbà dúró mi àbá tó ní.
no ẹ mọ̀ pé bàbá náà máa fẹ́ bá Bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀. Ok ọkàn bàbá náà. ok ẹ bá mi dúró sẹ́gbẹ́ bàbá. Ẹdẹ làwọn ń gbé. Ẹdẹ ni à ń ẹ gbé. bá mi kúnlẹ̀ síbi ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ sà. Ní jẹ́ ọmọ fi digun kìíní. D14. Bóyá ẹjọ́ báwo lẹ ṣe jẹ́ sí bàbá. Ọmọ àbáyọ. ok so tá a bá pè yín a lè kàn sí a lè rí bàbá kàn sí. ok ok so bàbá báwo ni wọ́n ṣe jẹ́ sí yín sà. Ọmọ mi ni èmi lè ní bí. ok ọmọ inú yín gangan ni wọ́n. Gangan. ok ọmọ yín ok ẹ ṣeun ok so bàbá ok ẹ bá kí àwọn èèyàn pé ó dàbọ̀ pé ojú á máa tú wá rí o. Agbára Ọlọ́run ẹ rìnà yìí. ṣe Ẹ ti síjú apá yín ọ̀tún ń gbẹ ẹran kó forí korí gẹ́gẹ́. Ẹ síjú ẹ̀gbẹ́ òsì gbẹ ẹ̀fọn yóò wó làlà yàwó làlà. Ẹ síjú nǹkan ọ̀nà gbòòrò ń gba alága ẹ máa ń forí korí léńje nkú ní ń bẹ lọ́nà ọ̀yà fún yín. Àrùn ní ń bẹ lọ́nà ọ̀yà fún yín. Òfò ní ń bẹ lọ́nà ọ̀yà fún yín. Ẹ ti dẹ́ni ọwọ́. Wọ́n fọwọ́ yín wọ wo òrìṣà. Ẹ lọ ẹ bọ̀ láyọ̀. Kò ní sí nǹkan kan. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun.